mo tún ti rí ẹ̀yin warriors ten sunkún sínú comment section ẹ má worry mo múra yín wá níṣẹ́ mi ò wá ní ṣe analysis ṣe rí nǹkan táwọn èèyàn sọ ń pa Solape òun ni màá wá kà síta bóyá eléyìí táwa ń sọ kò yé yín o but what people are saying concerning ọ̀gá yín màá kàn máa kà á ni mi ò ní analyze ẹ̀yin fún ara yín lẹ́ máa wá dájọ́. Ashawo blog said when Bilisi told her one-on-one bandits wípé ibi báyìí lẹ ti máa gbọ́ àwọn òpònú thought she was talking about her haters. They are too daft to reason that which of her haters would be stupid enough to patronize, buy land or anything from her. Did they not know that the statement is directed at them? Now, the con artist is saying all your refunds would be paid instrumentally, same way you paid it to her over a period of years. That if it took you 3 years to complete payment for the land you bought, it would also took her 3 years to refund you. She has brought her wickedness to your door. Èmi ò ní ṣe analysis mo sọ fún yín ẹ ṣáà ti gbọ́ wípé àní ọwọ́ ara yín lẹ fi máa ṣe ra yín that is Ashawo blogs ẹ ṣe yẹn léní ṣé nd ẹ tún jẹ́ kí n ka ilé the same Ashawo blog. If it takes you 2 years to instrumentally finish paying for your land at California Graveyard, it is same 2 years it will take me to refund your money. Still on the same refund, abi? Ṣebí I told you, níbí báyìí lẹ ti máa gbọ́n. You have finally happened to one-on-one bandits. Ó ti tún ṣe, ó ṣèyàn tí tó tún fi ṣe àwọn tó wà sàkání ẹ̀. When the Jaguda Baba Ole con artist was making this statement, àwọn ọlọ́pọlọ lílọ are too daft to know that the warning is to them. Because I know which of her hater would buy anything from her. I don't know which of her hater would buy anything from her. Besides you stupid, I wanna belong. How many times we told you guys she's a scam? Ekpagbo Yimika Alpha Omiyale, hope you've gotten the memo. Ó tún gbáyàn ṣé ẹ sọ pé òkè o àwọn tó fẹ́ pa àwọn tó fẹ́ ṣèkà fún lóhun àbí àwọn tó wá súnmọ́ ńkọ́ ẹ rò pé lásán ẹ rí bí Omiyale bó ṣe fi àdínì ní analyze ẹ ṣàjà máa kà á lọ ìyẹn ṣe kí ni ẹlẹ́ẹ̀kejì ibi tá à ń lọ ládé godmother before ẹgbọ́n nǹkan tó sọ ó ní yèyé mẹ́sìn èpè mẹ́ṣọ́ ẹlẹ́sìn àgbáyé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni EFCC sì máa gbé ẹgbẹ̀yìn oníjìbìtì olówó ojú àlà this is the kò yẹ kí analyze bẹ́ẹ̀ godmother tọ́jọ́ ń ṣe tọ́jọ́ ń fly lọ Àbújá tọ́jọ́ ń fly lọ Èkó tọ́jọ́ ń lọ police station kó tó lè sọ pé EFCC sì máa gbé ẹ oníjìbìtì olówó ojú àlà wọ́n mọra wọn dáadáa o wọ́n jọ ń wọlé wọ̀de fúnra wọn ni o àbí ṣebí na mi ò na wọ́n drag ẹ kàn fẹ́ bá yọ̀ọ̀gá yín jẹ́ sínú comment section mi ni ẹ̀yẹ́ má worry ẹ tún dé yẹn o moving on. This is from Pause and Ponder. Tẹ́ bá notice gbogbo àwọn people yìí wọ́n ti bá ṣe nígbà tó ń hold the accountability pé kí ni ó ṣẹlẹ̀ sí Florida Secretary Paradise kí ló ṣẹlẹ̀ sí ilẹ̀ yẹn tó sọ pé come and take accountability for what happened to it ló bá sọ pé Pause and Ponder ló competition ló bá sọ pé ló bá change ẹ̀ sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó wọ́n ní Fobojagun accepted a minimal competition against you on California Paradise àbí Parasite dẹ́ni the whole framework ni pé ó fẹ́ máa push ẹ̀ pé wọ́n fẹ́ bà tòun jẹ́ ni which is a lie so that ẹ̀yin victim ẹ̀ máa fall wọ́n ní kí ló ṣẹlẹ̀ sílẹ̀ yẹn you change it sí ọ̀rọ̀ Ìyábọ̀ ṣọ́rọ̀ Ìyábọ̀ náà ń sọ kí ni Pause and Ponder máa competition sí ẹ sí
kí ló ṣẹlẹ̀? Kì í ṣe tí Port and Border bá tẹ̀ competition ṣé petition Port and Border níjọba máa fi wá lọ gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ ni. Ẹ̀yin náà ẹ̀ àní mi ní analyze kìíní ṣe rí ẹ̀yin lọ̀rọ̀ yìí máa dùn jù ẹ̀yin ló máa dùn jù ẹ má wọ̀rí mo wà ń lé fún yín sẹ́. Nígbà tí California lulẹ̀ àǹtí gbé Aliyu jáde kó wá fi ṣe cover up ẹ rí bí yẹn ṣe ń kígbe tó ń kígbe tó cover up ni o cover up ni o tí yẹn ń kígbe tó ẹ bá mi bèrè lọ́wọ́ yẹn pé ilẹ̀ mélòó lòun rà síbẹ̀ at least kó tó defend wàá tẹ̀ mọ̀ pé ìwọ náà ní tiẹ̀ ń bẹ̀ ẹ wá feel pé àwọn tó ń kówó wọn hard earned money wọn they don't have a right. Àní àṣì mẹ́rẹ̀ bọ̀lá kò ní sẹ́. This is from Mama Sita. Bilisi ọmọ olè bàrà ò bá ń sá ó ta ilẹ̀ òòṣà fún àwọn èèyàn ní California gbàgbá ó ti fi owó àwọn èèyàn jógẹ̀lẹ̀dẹ̀ òun àti làtí orí ẹja ti gbé wọn ní gógó owó wọn ti wọgbó. Ẹ mọ nǹkan kan lórí social media ẹ mọ nǹkan kan wọn ò bá anybody jẹ́ o òun gangan ló ń bá ti yín jẹ́ kì í ṣe Ìyábọ̀ ni o imagine kó jẹ́ pé this play around kó wá jẹ́ pé Ìyábọ̀ ní kíní ìṣẹ̀lẹ̀ ṣe mọ̀ pé Lizzy ò ní súnmọ́jú a ní òun ti sọ bẹ́ẹ̀ Ìyábọ̀ talẹ̀ ìjọba igbá kan àwo kan kò ní súnmọ́jú bọ̀ ìgbà tóun ta ń sìn ó tètè ń cover up every time. Ẹgbọ́n nǹkan tí mọ̀mí ọba ńlá sọ ẹjọ́ sí ọmọ ẹlẹ́sìn ìgbẹ̀yìn Lizzy ìranù jọ ń rìn fẹnuwú gate aláìmoore ti dá owó olówó padà because mo busy I'm on a business trip wọ́n ní ṣó ti dá lẹ́yìn ìgbà tó gbá àwọn èèyàn tó wá ṣe damage control tí ò work wọ́n ní ṣó ti dá owó olówó padà. Ó ní mo sọ pé tó bá jẹ́ pé reverse is the case ṣé nǹkan tá à ń sọ yìí la máa sọ ṣé Lizzy ò ti nífẹ̀ẹ́ pin Ìyábọ̀ lẹ́mìí ọjọ́ tí kí náà korúkọ ẹ̀ kí lorúkọ ọmọ tó gbàjọ ẹ̀ mo tún tó gbàjọ Ìyábọ̀ kan lọ́nà mú sí bíi pé Ìyábọ̀ mọ anything pa àjọ tí mo tún gbà but Lizzy ń gba millions and millions lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yin sunkún sínú comment section mi orí yín ti fọ́. This is from Kings of Truth. Wọ́n ní ó talẹ̀ òòṣà wọ́n ní ó ti gbá àwọn ènìyàn ní kò sílẹ̀ parasite wèrè ń pariwo Ìyábọ̀ Òjó ó gbá àwọn èèyàn dá owó olówó padà òun kígbe Ìyábọ̀ Òjó ṣètìrísì manipulation lọmọbìnrin yìí mọ̀ ṣe manipulation dẹni kò tí refund o pẹ̀lú bó ṣe káta wọlé tó wọn ò lè refund o ẹ jẹ́ a máa kà lọ. Nǹkan tó wá dá gbogbo wàhálà yìí sílẹ̀ ẹ jẹ́ n wá kà fún yín torí etí yín fọ́ látọ̀dọ̀ ọkọ àwọn single mother ó ní people who purchase land from Lizzy have sent in evidence complaining threat to life wípé ó tún fẹ́ pa wọ́n ó ń halẹ̀ mọ́ wọn wípé tó bá jáde wípé kò fún wọn refund òun máa ṣe wọ́n léṣe òun máa pa wọ́n ó ń ṣépè fún wọn gbé wọn ṣépè ó ń threaten wọn kiri ó ní gbogbo àwọn èèyàn tó ralẹ̀ most of àwọn tó ralẹ̀ fẹ́ gbowó wọn padà ìgbà tó ti discover pé ilẹ̀ ìjọba ló tà fún wọn ó dẹ̀ wọ́n threaten wọn tí tó fi lọ pé Hakeem tó fi lọ sọ fún torí yẹn náà gbọ́ Only it's alleged that these people paid for the land she advertised, whereas the land was repossessed by the government. And the honorable thing to do in this situation is to refund people's money. Kí ló wá dé tó wá ń threaten wọn? Kí ló wá dé tó wá ń threaten wọn? Kí ló dé tó ń sọ pé ò lè dẹ́wó padà? Nígbà tó jẹ́ pé ìwọ ló lọ talẹ̀ òòṣà fún wọn. Kí ló dé tó fún wọn lówó wọn kó jẹ́ kó gún mí? Àbí tún gbọ́ gbogbo yẹn náà
gbogbo yẹn ò kàn yín. Ibi táwọn ẹni ẹlẹ́ni ti rówó kò kàn yín. Wọ́n fẹ́ pa á ni, wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni, ìyẹn ló kàn yín. Àwọn ẹni ẹlẹ́ni tó ń sunkún sí tó ń rówó tó ń rí lẹ̀, kí ni wọ́n fẹ́ ṣe? Kí ni kò ṣe? Gbogbo yẹn ò ra yín. Ìyábọ̀ ló wà ń di ẹ̀ bí pé Ìyábọ̀ níjọba tó repossess ilẹ̀ àbí Ìyábọ̀ ló dá rìsíìtì tó gbowó lọ́wọ́ wọn. Ṣé ń dè ṣe bí ẹ fẹ́ ọ̀rọ̀ ọlọ́mọ ilé tí ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ń bẹ ọ̀rọ̀ lọ́dọ̀ mi ẹ kúkú mọ́ mi. Nígbà tí Solape òrówó dá padà ló gbé Aliu wá kó wá máa bá clean ni mẹ́ẹ̀sì wọn. Ló gbé Aliu wá tí yẹn fẹ́ fún tó ń fẹ́ fún tó ń ranjú tó ó sọ pé ó fẹ́ bàjá èèyàn jẹ́ ni. Àwọn tí èèyàn yẹn gbowó lọ́wọ́ ẹ̀ ńkọ́ ṣe fẹ́ bá yá àwọn yẹn náà jẹ́ ni. Akeem mọ̀ nǹkan wọ́n ṣáàtì síta pé kó lọ jà ni kò mọ̀ nǹkan tó fẹ́ wá jà Aliu jàre. Ẹ jẹ́ àka update from Ashewo Plugs. Only do you all see how ọkàn Aliu Adofuro no touch ground again for the past few days? That is what being under Bilizi wings look like. Ìfòrúrú, àìbalẹ̀ ọkàn, àìrójú àìráyè, and setting ring line to ṣàlàyé ṣẹlẹ́yà. You are explaining, leaving the context of what happened. What happened to people's money? When are you going to refund people their money? You are explaining, saying that okay ṣe bá wa bèrè lọ́wọ́ àǹtí rẹ̀ Àkànkẹ́ wípé okay owó olówó báwo lẹ ṣe fẹ́ ṣe nǹkan tó ń dá wàhálà alẹ́ nìyẹn. Nobody hates her. Àwọn olówó sọ pé àwọn fẹ́ gbowó wọn padà ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ti gbalẹ̀ wọn. Ìwọ jáde tó bá ti lè fún ẹ ní táṣẹ́rẹ́ wàá máa ranjú fò wàá máa ranjú fò. Wàá máa ranjú fò wàá máa ranjú fò. Òun ṣàlàyé òun ṣẹlẹ́yà. You remove ní gbogbo àlàyé tó ṣe. You never said anything about the thing that is on ground. Akeem tó wá bá Lizzy tó sọ̀rọ̀ wípé nǹkan báyìí. He has evidence, he has reason. It's not out of context. Ìwọ kàn jà like a blind person. You cannot address what Akeem is talking about. Wọ́n fẹ́ bọ́jà ẹ̀jẹ̀, ọjà wo? What about nǹkan tó ṣẹlẹ̀? Repossession of that land. Nínú gbogbo explanation tó ń ṣe bó ṣe ń ranjú tó, you are just there to praise Lizzy. You are just there to praise her. Torí ẹ̀ làwọn èèyàn ò ṣe ní take in serious because ẹ lè sòótọ́ ọ̀rọ̀. Torí pé ti jẹ́ dòdò ẹ lè sọ dòdò mọ́. Ẹ máa gbọ́ o. Wọ́n ní she will collect your peace, replace your career or job with constantly doing or setting ring light to fight a battle that has nothing to do with you. Ẹ bá ń bèrè lọ́wọ́ Aliu, kí ló ń jà fún? What are you fighting for? Kí ló ń jà fún? What are you protecting? Are you protecting the land tíjọba ti gbà ni? Àbí the money of the people that paid? What are you fighting for? Ìwọ nìkan ló jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yé Solape dáadáa, nǹkan tó ṣẹlẹ̀ yé Akeem dáadáa, nǹkan tó ṣẹlẹ̀ yé everybody. Ìwọ nìkan ló wà ńbẹ̀ tó ṣá ń jà poró. They will just push you out. Tó bá ti sọ egungun sí ẹ báyìí, wàá máa gbó kiri ni. Honey, do you know how many people have done this shit for her? Nǹkan tí Akeem ń ṣe, Aliu ń ṣe ń sìn jàre. Má dúró àwọn èèyàn tó ti jà fún. Ibo ló já sí lẹ́yìn. Ibo ló já sí. Omíyalé tó lọ, mò ń sọ fún yín. Ṣèbọn sọ pé omíyalé náà nílẹ̀ ń bẹ. Owó omíyalé ti ṣe kí ni? Ó bá lọ nìyẹn. Àlọ́ lámilámi. Ẹnìkan ò rábọ̀ ẹ̀. Ó lọ nìyẹn. Kí ni Aliu ń jà fún? Ìbẹ́ fẹ́ gbọ́rọ̀ ni. Má wọrí sẹ́. Wọ́n wá ní kó dẹ́wọ́ olówó padà. Ó wá ṣàgídí. Níwọ tó sọ pé trillionaire ni ẹ, o ní estate, o ní mansion, o ní land, o ní property, o ní gbogbo nǹkan, furniture inú ilé ẹ, tó bá mọ price ẹ lásán. Kí ló wá wà nínú owó olówó tó fẹ́ refund nígbà tí government ti gbalẹ̀ wọn?
jìbìtì náà ń pè yẹn. Jìbìtì náà ń pè. O ò ní ìdá ti sọ anything for anybody. Ó lu àwọn èèyàn jìbìtì nìyẹn. You refund their money because ó ní nǹkan tó fẹ́ fowó ṣe náà kó tó di pé wọ́n wá kówó yẹn sórí ilẹ̀. Àdàwọn náà ni mo rí blame. Àwọn ni mo rí blame. Ẹ wá jókòó sínú comment section mi, ẹ wá ń ṣòṣì, ẹ wá ń ṣorí ibú. Ṣé ẹ gbádùn ṣá? Ṣé Solape fún ara ẹ̀ gan gbádùn? Ẹ wá ń gbé ẹ̀ ń gbà lọ́wọ́ ara yín. Ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ máa gbọ́ lẹ́nu mi. Ó lè ní ó lè ń jẹ́, kò sí bẹ́ẹ̀ ṣe tó bá dàrán borí, aṣọ ó lè lò dábòra. Ó lè lọ́mọ yẹn, ó lè ní. Gbogbo bí ló ti ń jalè. Ó jalè inú Ìdúmọ̀tà, wọ́n fẹ́ sọ táyà sí lọ́rùn. Ó tún ti jalè lórí social media. Ìtàn ẹ̀ ò lè parẹ́ láíláí. Bó ṣe máa jà á lọ nìyẹn. Á dẹ̀ wá máa kígbe Ìyábọ̀ Òjó á fi máa cover up. Ṣebí donation Ìyábọ̀ Òjó gbà kò já anybody ló lè nà. Kí ló dé tó jẹ́ pé ìwọ olè kó máa jí nǹkan àwọn èèyàn, kó máa gbá, kó máa alọ kó lóhun kígbe. Ẹ jẹ́ kó rí yín pé ẹ̀yin warriors. Mi ò gbádùn o. Òun fún ara ẹ̀ náà mọ̀ pé mi ì gbádùn. That's one ẹ̀yin lélẹ̀.